ẹ káàbọ̀ padà sórí ètò Ọ̀gbẹ́ni Tóyìn Reality Show. Olúwaṣeun Àkàndé lólótú ètò yín. ẹ wá nǹkan fìdílé, ẹ jẹ́ kájọ máa fi etí gbéyàwó ọ̀rọ̀ bí mo ṣe ń bá yín sọ ọ́ lọ́bù. Ó ti wá di pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí, wọ́n ti fọlọ́pàá mú mi. Àwọn tó dúró tì mí wọ́n ti ń tán wọn bọ́ sọ lọ. Àǹtí Ṣeun, nígbà tí mo wà ní skul ni mo gbọ́ kó Tóbi kú. Sandra nìkan ló wà láyé, àwọn kọ́ ló pa Tóbi o, normal. Mi mọ bó ṣe ọ̀rọ̀ ṣe jẹ́ ṣá, wọ́n ṣàṣọ pé ó sick, ó kú. Àǹtí Ṣeun, kò sẹ́ni tí mo fẹ́ sọ̀rọ̀ fún kó tó kú gan ṣẹ̀ gan, à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. Wọ́n sọ fún ni táwọn bá tó rí pẹ̀lú mi, ikú ló fi ń ṣeré. Àwọn onímọ̀ police station wọ́n máa pa ni. Ikú tán náà fẹ́ pa ẹ̀ náà, Ọlọ́run padà pa. Bí mo ṣe fèsì ọ̀rọ̀ ilé ayé mi nìyẹn. Mo wá sílé, nígbà tí mo délé mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ aṣáàbàrà alájọṣepọ̀. Nígbà tí a bára alájọṣepọ̀, mo bá lóyún. You must surprise me pé báwo mo ṣe ń lóyún. Mi ò ní boyfriend ní school o. Mi ò ní bọ̀bọ̀ kan tajọ ìṣẹ́ bá kó afẹ́fẹ́ ra wa. Ọkọ mi ò tiẹ̀ sí anybody tajọ ń dé tara mọ́. Ọkọ mi ò sí àfi ọkọ sísà mi nìkan ni. So àṣírí ti mọ̀ pé mi ni mo lọ mọ, kò sí bíbọ̀ kankan bẹ́ẹ̀. Kò dẹ̀ máa ń wálé àti yanjú gbogbo ẹ̀. Wọ́n bí mi kọ́dá kí n sọ̀rọ̀ àti normal òun wálé àwọn ọmọ mi bá wọn sọ̀rọ̀. Kódà mi rò bẹ́ẹ̀ mo ti gbé àwọn ọmọ yẹn báyìí ní ti tán dàgbà ní gbogbo ìgbà yẹn. Mo bá lóyún. Nígbà tí mo lóyún oṣù kìíní, èmi tẹ̀ lọ sí school, bá sọ fún ọkọ wọn pé mo mà lóyún. Wọ́n bá ní oyún, wọ́n ní wo àǹtí ẹ̀ máa pa mí ni. Mo ní kí ló dé, ṣé ẹni kọ́ mo ti ń bímọ fún yín, but this one èmi mo ní nǹkan mi. Wọ́n bá ní kí n ṣẹ́ ni o. Mo ní bó mo ti fẹ́ ṣẹ́yún bíbá yìí. Wọ́n bá ní pé kí n wálé. Mo bá wá. Nígbà tí mo wá, àbá nípa fẹ́ lọ ṣẹ́yún. Àǹtí Ṣeun, nígbà tá a máa débi tá a ti máa ṣẹ́yún, wọ́n ṣẹ́yún fún mi, wọ́n kó gbogbo ẹ̀ jáde. Mo délé, mo bẹ̀rẹ̀ sí mu nǹkan tó gbígbóná, mo ṣe gbogbo ẹ̀. Oyún ò máa ṣe. Oyún ò ṣe. Lọ́mọ tí mo bí fàǹtí èmi fi pé 3. Mo bá ní ẹ mọ̀ pé a ti ṣẹ́yún, èmi ti gbàgbé mo ti ṣe nǹkan mi lọ́n tèmi. Nígbà tó máa fi di oṣù bíi 4, mo bá ti rí inú mi kankan, mo bá sọ wọn pé yé mo mà síkì. Ní bá pé mi ló máa yẹ ọkọ tí ń bá wá, wọn ní òsì kan bá gbé mi wá nígbà tí wọ́n àdélé. Dókítà máa dé, wọ́n bá ní pé don't you know you are pregnant kẹ̀. Wọ́n ní kódà kò ṣe àti báwọn ṣe ń wo oyún yìí, ó ti wọ bí 6 months. 6 months kẹ̀. Ibo ni kí n ti rí. Àti bá ní ẹ kò sí wàhálà ń bẹ̀. Ta ló lóyún? Boyfriend mi ló lóyún. Ta ló lóyún tó wà nínú ẹ̀? Ṣé nígbà tó kọ́kọ́ ọkọ àwọn lóyún báyìí, wọ́n fi ayé sú ọkọ wọn débi pé ẹ̀mí ọkọ wọn fẹ́ bọ́. Wọ́n ní ìwọ ló wù ẹ́ tó fẹ́ bímọ fún mi. Ó ṣàṣòro kó tó yẹ kó fẹ́ bímọ, ọkọ mi ló máa lọ mọ́. Wọ́n sọ pé ó bímọ fọ́kọ mi. Kò possible now, o lè fẹ́ ọkọ mi. Mo ní mi ni mo fẹ́ fẹ́ ọkọ yín pé mistake ni. Ókè ó ti dùn mẹ́yìn méjèèjì, so jáwọ́ bí ìbò ò jáwọ́ kò sí wàhálà ń bẹ̀. Ó jáde mọ́, ó ti ṣe ń sí i. Ọlọ́run sọ pé ẹ̀sìn náà ló máa ṣe nìyẹn. Ìyànà fọ́dá ó ti dúró pa lọ́bì kankan mọ́ báyìí kọ́ lọ́bẹ̀ kẹ́rù ẹ̀ kó ń school ni. Ó ní yẹ̀yẹ́ mi sẹ́ pé wàá lọ sí kọ́nà kan, wàá lọ bímọ síbẹ̀, ọkọ mi á máa sọkọ fún ẹ, á máa sọkọ fún mi láyé. Àǹtí Ṣeun, àǹtí yìí máa ń kọjá lé ọmọ ní mi bá òtítà mọ́. Àbá tó kọ́ntínú. Ṣé wàá rí ọmọ ilé tí mo bí, òun ló yọ wọ́n lẹ̀ lẹ́yìn ọ̀kan. Ẹ má jẹ́ ń sọ̀gbánú oyún fún yín torí pé kò ju bí oṣù 2 síra, kò tẹ̀ tó oṣù 2 ni mo bímọ. Nílé náà ni mo bí sí, the same doctor náà ló wá gbẹ̀bí mi. This time around náà a tún lọ sí hotel bá ṣe máa ń lọ, but different hotel ni. Hotel yẹn ni mo wà. Nígbà tí mo bímọ, ìkómọ kù ọjọ́ 3, èmi lọ sí hotel, bọ́mọ yìí ṣe sick nìyẹn. Màtọ́ ọmọ yìí sick, wọ́n wá sọ wípé kó má fọmọ yẹn ní food mu, kó má fún ní anything food mu, wípé ọyàn àyà ìyá ìgangan lọmọ yẹn máa mu.
ẹ̀rù Ọlọ́run bà mí o tí n bá ń gbọ́ nǹkan míì ẹ̀rù á sì máa bà mí pé ṣé kìí ṣe Nollywood lẹ́ni yìí sọ fún mi àmọ́ tí bá ti wọ́n ní àwọn evidence kan màá máa wò pé ilé ayé pé gbá ẹni ìjà ọba ní pé rẹ̀ lọ́kùnrin mo máa ń sọ fún yín ẹni tíjà bá yóò mọ̀ wípé ilé ayé kọjá bá a ṣe ń wò ẹ ń bá sọ pé ìwú òtẹ́rù ẹ bá ń sọ fún pé ìwọ̀nba tí ó fi fọ́nà ló mú dání ló jẹ́ ń fẹ́ sọ fún yín nípa àwọn tébúlẹ̀tì méjèèjì tó wà lọ́wọ́ mi yìí capsule ni wọ́n eléyìí ṣe fún high blood pressure eléyìí ṣe fún diabetes powder níṣẹ́ tó fi tó máa da powder sẹ́ńtà máa kúrò lẹ́nu ẹ̀ tó bá ti mú capsule mẹ́ta tó ti bù sẹ́nu tó ti jù sẹ́nu tó fomi ti sàn my dear kí ló ń jẹ́ high blood pressure kí ló ń jẹ́ diabetes mo jẹ́ ń sọ fún yín pé kò sí àgbo tẹ wá délé iṣẹ́ Olúwaṣeun sí ẹ̀ rí bẹ́ẹ̀ ni ẹ̀gàn ní ẹ̀ gbogbo tó bá ti ń ṣe yín ẹ mọ̀ bọ̀ wá sí iléeṣẹ́ Olúwaṣeun apps àbí kí ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 081 08 79 2787 fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wọn dòwò papọ̀ ẹ pè sórí nọ́mbà náà ní 081 08 79 2787 ẹ̀yin tẹ́ fẹ́ send story sí iléeṣẹ́ Ògbẹnután Media Studio ẹ pè sórí nọ́mbà yìí 070 38 01 0978 lẹ́ẹ̀kan sí 070 38 01 0978 a ò ní rògùn ẹjọ́ o kẹ́sì máa ràn wá lọ́wọ́ a ní di support yín o láti débi tẹ́ ẹ fẹ́ ká dé a lè dá ṣe àfihàn lọ́wọ́ yín ẹ jẹ́ kú ojú lọ́nà series tá a fẹ́ ṣe tá a pè ní Àjíkẹ́ Alágbo Ògbẹnután series ni ẹ fẹ́ polówó ọjà yín ni ẹ fẹ́ ká bá yín sọ fáwọn èèyàn nípa nǹkan tẹ́ ń tà ẹ kàn sí iléeṣẹ́ Ògbẹnután Media Studio lórí 070 38 01 0978 ẹ ṣé mo dúpẹ́ tẹ́ bá dẹ̀ fẹ́ kópa nípa sinimá tó fẹ́ ṣe yìí series ni ẹ kàn sí wọn náà ẹ pè wọ́n ẹ bá wọn chat ẹ ṣé ẹ wò ó wọ́n bá ní kó má fọmọ yìí ní fùdù mọ́ àfọyùn àǹtí mi wá ń sọ fún wọn pé ó bí òun kọ́ ọmọ yẹn kú ju kó sọ pé mi ni màá fọmọ lọ́yàn lọ ọkọ ẹ̀ ní never ó ní torí pé ó jíjọ́ ọmọ ẹ̀ ni yes ọmọ mi ni kì í ṣàṣọ ọmọ ẹ̀ dókítà mọ nǹkan tó ṣẹlẹ̀ ló bá gbọ́mọ ló bá wá sọ tẹ̀lé dọ́mi àwọn èèyàn ti ń dé fún kó mọ̀ èmi náà gbọ́mọ fún lóòótẹ́ tí má ti wá fọmọ lọ́yàn tó bá ti gbé lọ tó bá ti bá ìsìn ké aago ọmọ wá fún mi lóòótẹ́ gbà tó dé ẹ̀kan náà ọkọ nínú no kí n máa bọ̀ wálé ọkọ wá bẹ̀ mí fẹ́ bẹ̀ kan ó ní jọ̀ọ́ má jáde sí wọn ká fi sí kó mọ wọn tán má jáde sí wọn o mo fẹ́ fọ lóhùn wa bẹ́ẹ̀ jẹ́ kí n ṣe tó fẹ́ ṣe tán wàá nù yàrá ń bẹ̀ màá wá máa dúró tì ẹ̀ ń bẹ̀ òun ti gba kádàrà òun fẹ́ kọ́ ọmọ yìí kú ọkùnrin lọ́mọ ó dọkùnrin méjì obìnrin kan tí mi ò tí ì pé 30 o èmi gan fúnra mi ò tí ì bímọ fúnra mi o n bá fọmọ lọ́yàn tọ́mọ lọ́yàn tán a lọ gbé fún wọn tí wọ́n bá ti ń ké má pàṣẹ má wọ yàrá mi má fọmọ lọ́yàn ọ̀nà nígbà tó wá yá tó parí ìkómọ èmi ni mo fọmọ lọ́yàn ló bá ní pé kí n má gbọmọ wá sọ́dọ̀ òun kí n má tọ́jú ọmọ tó bá dé ṣọ́ọ̀bù wọn ní pé ẹ gbọmọ yín wà ní àní ó wà nílé pẹ̀lú sísítà ìjàre àwọn nínú ilé kò ń gbọmọ yẹn lọ́wọ́ mi ọmọ mi ló pè ọkọ wa ti kó yẹ pé gbóbi báyìí àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta lòun fẹ́ tọ́ papọ̀ òun ò tọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ pé ọmọ alágbèyẹ mo tàwọn dòní o so since tó ti gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ tó ní kó máa tọ́ ló bá ní kí ló mí ṣáájú ọmọ ń pọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ni bẹ́ẹ̀ ṣojú òun ẹ̀wọ̀ gan ló lọ́mọ ni yẹn ni òun lòún lọ́mọ ẹ̀ táwọn bá ṣe díẹ̀ lè òun ò lè gbọmọ yẹn lọ́wọ́ òun lè mọ̀ bẹ́ẹ̀ wọ́n ló lọ́mọ níbi akáṣe díẹ̀ lè fún àwọn mẹ́ẹ̀ta
kò wá jẹ́ wọ́ọ̀ láàrin èmi àti wọn mọ́ wá jẹ́ wọ́ọ̀ láàrin òun àtọkọ ẹ̀. Nígbà tó pẹ́ díẹ̀ ọjọ́ náà mo kàn wá nílé ni ẹni náà bá dé mo ṣì ń tọ́ ọmọ yẹn lọ́wọ́ ọmọ yẹn ojú bí abiri ọmọ 8 months lọ mo ṣì ń tọ́ lọ́wọ́ nígbà tí náà máa dé ó bá di ìyá mi mo bá kí wọn mo wọ yàrá mi lọ ló bá ní táwọn wá ṣe yìí àǹtí ẹni káwọn wá mú ẹni mo ní lọ síbo àwa sọ́dọ̀ àwọn ni tó bá yẹ ti pọ́dún kan wọ́n wá gbà mo ní ṣe ìyàlẹ́yìn báyìí àbí abíagbá ọmọ tí wọ́n mú kúrò lọ́dọ̀ yín ní 15 years láàárín ọdún 10 wọ́n dẹ̀ báyé ọmọ náà jẹ́ owó tó ń fún yín tẹ́yìn lọ́rùn àmọ́ tí ẹ rí ẹ ti yàtọ̀ ẹ náà ti ń lo kírìmù ẹ ti já gbogbo ẹ̀ sí èmi ò ní ìyá o mi ò dẹ̀tẹ̀ ní lọ sí anywhere òpin nọ́mbà ọkọ ò lọ àǹtí ẹni ó ń lọ mo ní mi ò lọ òun lọ mo ní mi ò lọ síbi kankan mo ní ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín nígbà tí mo wà yín kéré lè mú mi o bí mo ṣe wà yìí tẹ́ ẹ bá try rubbish pẹ̀lú mi ẹ máa mọ̀ wípé ọ̀rọ̀ yín ti wà ń ta ọ̀rọ̀ mi ò sí ń ta Tóbi ńkọ́ Tóbi ti kú Sandra wọn bí dáa ọ̀tà lọ̀rọ̀ mi wà ok ẹ má wọrí mo ṣàṣe ní option o mo tẹ̀lé mọ́mì mi bá dé ọ̀dọ̀ mọ́mì mi pọ̀tọ́kọ́ wọn travel náà ṣe gbogbo rọ́bìṣì yìí o nígbà tó kọ́ dé ọkọ̀ ò bá mi lágbájá ńkọ́ wọn ní mo sọ pé ohun tí mo lọ gbọ́ tó pẹ́ díẹ̀ ọkọ ń pe nọ́mbà mi ò lọ èmi náà pe nọ́mbà ọkọ kò lọ kí ló ṣẹlẹ̀ ohun mi ti pọ́dún kan mo wà lábúlé yẹn náà ni mo ń jẹun ó wà lákàntì èmi kan fún mi lára mi mo ń tẹ́kẹ̀ ara mi ọmọ mi ọmọkùnrin ni mo ń gbé nǹkan mi kiri ọkọ ọmọ mi ti bẹ̀rẹ̀ sí rìn mo ti ń ṣe pé màá wá skul kọ lọ kí n lọ máa teach ń bẹ̀ mo pé NC ni mo ní mo ti face life mi bọ́kọ ṣe dé nìyẹn nígbà tọkọ wọn dé ọkọ dìkú ló wá ló bá ní so ìwọ ń bọ̀ wá síbí báyìí ó jẹ́ kó mọ̀ mo ní èmi wo ni mo wá síbí ìyàwó yín kọ́ ló mú mi wá síbí ni ìyàwó yín ló mú mi wá síbí báyìí kí mo dẹ̀ fẹ́ ṣe ìyàwó yín àti mọ́ mi ló wá mú mi lọ́dọ̀ yín ìyàwó yín pé kí n máa tẹ̀lé wọn lọ kódà kò jọ nínà kò jọ funfun kò jọ kíkì tó fi gbé mi débi inú mọ́tò wọ́n ṣẹ́ta mọ́tò délùú yìí ni mọ́tò yìí ò rọṣẹ̀ báyìí tá a fi débi tá a wà yìí ṣé kí n pọ ọmọ tí mo gbé dání ni eré tèmi nìyẹn ọkọ bá ní kò sí wàhálà ń bẹ we are going back to Lagos mo ní I'm not going mo ti díṣẹ́ mi ò ti teach I'm not going ó ní you are going ọkọ bá tó mú sí mi lórí àti ṣe mo nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi lọ́kọ méjì o mo ń bọ́rọ̀ ọ̀bọ ẹ̀ lójì wá tó mú sí mi lórí pé àwọn ọmọ ìyókù ṣòfẹ́ àbádọ́ wọn ni ó ní àti àbádọ́ wọn mo ní ọmọ yín ni ìyàwó yín ti sanwó fún mi owó kí ló san fún ẹ let's go wá tó mú sí mi lórí mo bá lọ gbogbo gbàdúrà lọ́dọ̀ ìyá mi yẹn ìrìn àti wọn àti mọ́mí mi máa ń ṣe o wọ́n ṣe tiwọn lọ́tọ̀ mo ṣe tèmi lọ́tọ̀ ni mo bá tẹ̀lé àìsí ìdẹ́kọ̀ tí mọ́mí mi ti pe ọkọ tó ti pe ìyàwó ti pè pé ó mú yẹn bọ̀ ó ṣe kíní kan bọ̀ àǹtí ṣeun nígbà tí màá débẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí pariwo ó ṣe kíní kan ó ṣe kókó bàbá sásùn ó ní ṣé nǹkan tó dé sí wọn mọ̀ èso dà báyìí ṣá o ò bímọ o ò lè mọ bó ṣe ń ṣe wọ́n lẹ́kọ̀ọ́ rò pé kó o ní ọmọ ìlara ló dáa ṣé mo sọ pé mo fẹ́ fẹ́ ni fílẹ̀ mo ṣàti promise ẹ pé mi ò ní dọ́dọ̀ ẹ̀ mọ́ fílẹ̀ ló bá ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé kí n gbalé kí n wà lọ́tọ̀ káwọn náà wà lọ́tọ̀ mo ní kò sí problem àǹtí ṣeun àbájẹun níjọ́ náà wọ́n ní àjọjẹun everybody wà bẹ́ẹ̀ wọ́n pe agent kó bá mi gẹ́ẹ̀tì ilé wọ́n bá mi gẹ́ẹ̀tì ilé ìjọ tí mò ń lọ mo jẹun àjọṣe ogbó àjọṣe eré àjọṣe bí nǹkan mo fọmọ yẹn lẹ̀ fún wọn pé àwọn náà ni wọ́n lè tọ́jú ẹ̀ mo fọmọ yẹn lẹ̀ fún wọn mo lọ ọmọ yẹn ti mọ̀ mí èmi ló mọ̀ ní mọ́ mi bọ̀dẹ̀ ọmọ ọdún kan àtòṣù mélòó kan sọkò tí ìṣe pé bẹ́ẹ̀ ó ti so mú ìfilẹ̀ ṣètò àwọn ẹ̀gbọ́n ẹ̀ báyìí ara ẹ̀gbọ́n ti yá mọ́ ọ̀hún yẹn ti ń gbé káàkiri wọ́n ti jọ ń ṣeré wọ́n ti ìrú rẹ̀ sí school ṣe gbẹ ìjọ kan gbogbo àti tí mò ń dágbé yẹn ọkọ wọn máa ń wá mi lè parọ́ fún yín
wọ́n máa ń wá dáadáa kódà wọ́n máa jọ torí a máa ń lájọṣepọ̀ so a máa ń wá wọ́n ti jẹ́ kó yé mi pé àwọn ò ní fi mí sílẹ̀ so a máa ń jọ wà bẹ́ẹ̀ ni pé mo ti lọ́kọ ló ṣe rí school kan wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo ti ń teach tí ma ti school dé mo lọ ń kọ́ tailor bí mo ṣe ń ṣe nìyẹn bá ti school dé ma lọ ṣe kọ́ fashion designer àti ṣé wọ́n bá dijọ́ ìyàwó bá invite mi kò mọ̀ pé màá tọkọ bí ó mọ̀ mi mọ́ but kò mọ̀ eléyìí àárín màá tọkọ ló jọ wà so wọ́n rí mi màá lọ síbẹ̀ àárín àwọn méjì náà ògùn bẹ́ẹ̀ náà bá lọ nígbà tí mo débẹ̀ get together ni o mo bá jẹun àti ṣé mo bá délé inú ìbá mú mi inú ìmú mi débi wípé inú ìmú mi débi wípé mi ò kẹ́tì ara mi àti ṣé oṣù mẹ́ta ni mo lọ hospital kí n tó máa kú ṣé mo kí wọ́n máa sọ operation fún yàn kó máa sọ fún yàn pé ọlọ́run yọ ẹsẹ̀ kí wọ́n gé ìfun èèyàn díẹ̀ kúrò ń bẹ̀ ṣe ti lẹ́sìpírẹ́ǹsì ẹ̀ rí ṣá ọlọ́run ní jẹ́ bá wọn lẹ́sìpírẹ́ǹsì ẹ̀ àǹtí ẹ máa sọ̀rọ̀ yín lọ mò ń gbọ́ yín bò wá ń bẹ̀ dókítà wa sọ fún mi pé inú kí wọ́n tọ̀nù ilé ọmọ mi o àbí kí wọ́n gbé kúrò ń bẹ̀ o torí pé gbogbo nǹkan tí mo ti pass through yìí mi ò ní strength láti gbé oyún débi kó mo fẹ́ bímọ poison tó ní kò ń fún mi kó ń fi pa mí nígbà tára mi yàtọ̀ èmi gò mọ̀ pé máa yé pàtí máa lajú tí mo ṣáà wá òkè náà bá gbé mi lọ sílé òṣèlé mi ilé ọ̀dọ̀ wọn bó ṣáà rí pé wọ́n take care mi àti ẹ̀ náà take care mi wọ́n ṣe gbogbo ẹ̀ àṣé ọkọ tó lọ arrest ìyàwó ẹ̀ pé ó fún mi ní poison jẹ ọkọ tó lọ arrest ẹ̀ pé òun ló fún mi poison jẹ poison tó ń ṣe nǹkan ó fẹ́ bá gbogbo fún mi jẹ́ ni bóyá local poison ní kí n pè àbí foreign poison mi ì rírú ẹ̀ rí àti ṣe bóun ò ṣe lè bímọ mọ́ láyé nìyẹn àwa jókòó round table ó lóun ò mọ kankan pẹ̀ ọkọ ẹ̀ ní kò sí problem òun mọ kankan pẹ̀ àbí kò sí wàhálà ṣé o mọ̀ pé òun ló bímọ mẹ́tẹ̀ẹ̀ta definitely èmi lọkọ ẹ̀ ìyàwó mi ìwọ ni legal wife mi kò sí nǹkan tá a máa ṣe sí o lẹ́yìn ká jẹ́ káwọn ọmọ yìí mọ̀ pé ìyá wọn ni ó ní no ó lóun fi òun yóò dán ọyọkàn yẹn lẹ̀ fún kó ṣe ó ní never ọmọ òun ò ní yàtọ̀ tọ̀tọ̀ ó ní rárá o ó ní mo yọ̀ǹda ọyọkàn yẹn lẹ̀ fún ó ní àwọn méjì yòókù àti ṣe wọn lẹ́yìn oṣù mẹ́ta tara mi yá ọkọ ẹ̀ ṣe passport fún mi wọ́n ṣe processing everything àtẹ̀mí àtọkọ àtọmọyọ kan a lọ sí UK ọmọyọ kan tí mo tọ́jú yẹn òun la wà ní UK òun àtàwọn ọmọ mi méjì ó wà lọ́dọ̀ ẹ̀ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọkọ yẹn kò divorce ẹ o àmọ́ èmi àti ọkọ la jọ ń gbé ní ìlú UK bí ọkọ àti ìyàwó tọkọ fẹ́ mi bí ní ìyàwó ọkọ ò lè divorce ẹ ó wà Nàìjíríà oyún yà yọ̀ǹda ọkọ ní tí kò bá ti gbà bẹ́yẹn tó lóun ló fún mi poison jẹ ó lóun kọ́ débí òun ṣe wá wà yìí òun òbí mọ mi mọ o méjì tó wà lọ́wọ́ ẹ̀ tó pè lọ́mọ ẹ̀ láyé lọ́run àti ọyọ kan tó ń bí tó ń sọ pé kó má fún ní fúdù mu tó yẹ mọ nǹkan tó ṣe ọmọ yẹn nínú kó má fún ní fúdù mu pé ọyàn ni mo wá ń fún pé ọyàn ló máa clear nǹkan kan wọ́n ṣàṣọrí ṣíṣó ọmọ yẹn nìkan ni mo ní àsọmọ mi àmì àtọkọjọ ní ọkùnrin ní àsọmọ àwọn méjì yòókù wọ́n dúdú ni wọ́n kúrú ni wọ́n ga ni mi ò rí wọn UK ni mo wà tí ìyá mi fi kú tí ìyá àwọn fi kú
UK ló wà tí ìyá òun fi kú. Ó tọ́jú ìyá òun o, ó tọ́jú ìyá òun, ó tọ́jú mọ́mí òun o. Ó máa ń post mọ́, tó bá fẹ́ post ìyá jọ torí àǹtí yóò ní ìyá mọ́, tó bá fẹ́ post ìyá òun ló máa post títí ìyá òun fi kú. Ó tọ́jú ìyá òun, bàtí ìyá òun dẹ̀ kú tó ń gbọ́ kò sí kan tó fẹ́ lọ ṣe, kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. Kó ń sọ pé bíá òun ló bíá ó sọ pé àǹtí ló yẹ kí ìyá òun bí lọ́mọ ni because kò sí kan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ torí wọn àti ìyá òun àwọn ò tiẹ̀ gírí, ìyá òun ò tiẹ̀ kò fi bá ti pé nǹkan tó ń ṣe fóun ò dáa. So ní òye bá yín sọ̀rọ̀ nísìn èmi àtọkọ ẹ̀ ọkọ sísítà mi àti ọmọ kan ṣo tàbí tí mo bí fún yẹn pé kíní òun lájọ ń gbé ìlú UK o. So ọ̀rọ̀ mi lélẹ́yìí o fún gbogbo àwọn etí tó bá ń gbọ́ mi kò sáṣìírí tó bò ó torí tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan ló ti tó àgbà. Ṣé bọ́kọ mi nìsín wọ́n sọ pé àwọn gbégbèsè kan lórí àwọn ọmọ yẹn káwọn lè jẹ gẹ́ẹ̀tì ibi táwọn ọmọ yẹn wà so that àwọn lè lọ claim ọmọ àwọn. Ọmọ yẹn ti dàgbà, ọkọ mi náà ti dàgbà, ṣe pé wọ́n jù mí lọ 15 years náà gbà lọ́wọ́ mi. Bí mi kò tí mo bá yín sọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ gan bó ti wà ní 43. So ọkọ mi kò ṣọmọ kékeré mọ́ bí 58 going to 60 lọ́kọ mi báyìí. Àmọ́ ọkọ sister mi ni wọ́n and I'm doing better o. I'm doing better. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ ní sí mi tẹ́ ń bá mi wo eré aládìídùn yìí lágbára lọ́wọ́ Olódùmarè èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá láti ṣe Èdùmàrè ó gbẹnu tán lẹ́tọ̀ọ́.